Mo lérò pé gbogbo yín ṣì rántí arákùnrin tí ẹ̀ ń wo àwòrán rẹ̀ lórí fídíò yìí. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn òṣèré wa? Nígbà míì a kàn máa rí wípé a kò tiẹ̀ gbọ́ látọ̀dọ̀ àwọn òṣèré míì. A kò ní mọ̀ wípé àwọn nǹkan tí wọ́n ń là kọjá, àwọn ogun tí ó ń dojúkọ wọ́n, àwọn ni ò jẹ́ kí àwọn òṣèré yìí kí wọ́n máa ṣiṣẹ́ mọ́. Kí ló ń ṣẹlẹ̀ sí òṣèré tí ẹ̀ ń wò lójú screen yín yìí? Arákùnrin yìí ó sọ ìtàn ìgbésí ayé rẹ̀ nínú fídíò yìí. Káì ọmọ, ẹkún jábọ́ lójú mi kò mọ bí mo ṣe fẹ́ ṣe é. Mo ní wípé kí n mú un wá sí orí ìgbọ́ yín bóyá ó lè sí ẹni tí ó máa ṣàánú rẹ̀ níbí. Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Ẹ ṣáà rí àpá rẹ̀, ẹ rí i wípé àpá rẹ̀ ti kán. A ó máa play fídíò yẹn fún yín báyìí. Taofeek Abdulsalam Olúwafẹ́mi, àwọn èèyàn mọ̀ pé mi ní tí òrùjú mọ̀ jù sí. Bákan náà wọ́n mọ̀ pé mi ní àdábánijà òkè tí rí mọ́wò aráàta ọ̀ràn ọmọ ẹrú béèrè ní ọmọ agbẹ́mọ́rù òní ọmọ agbẹ́mọ́rù òrè. Yóò mọ̀ yà ń lẹ́nu pé àbí bàbá onífùmí kọ́ èmi náà ni o, èmi náà ni. Ìrànlọ́wọ́ yín ni mo bá wá o, ìrànlọ́wọ́ yín ni mo sì fẹ́. Pẹ̀lú ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel Foundation, ìrànlọ́wọ́ yín ni mo fẹ́. Ẹ wo ilé tẹ̀ ń wò yìí, èmi ni mo ra ilẹ̀ ibẹ̀, èmi náà mo sì kọ́ débi tó dé dúró yìí. Ṣùgbọ́n nígbà tó dé ibì kan ó fẹ́ ṣe díẹ̀. Èmi náà kì í sọ̀lẹ̀, mò ń gbìyànjú. Wọ́n ní adìẹ ńlá gùn ìyẹn ni òjì á mọ̀. Ẹ rí i pé mo sọ mo ní ẹtúpẹ́ ń gbórí rẹ̀ ní òtóbi. Mo ń gbìyànjú, mo sì ń ṣiṣẹ́, ṣùgbọ́n wọ́n ń pè mí sí mo ṣiṣẹ́, mo sì ń rí owó. Ṣùgbọ́n tilẹ̀ kò jẹ́ kíkẹ́ ní ó kúnná. Pàtàkì jùlọ ẹ wo apá yìí látìgbà tí ọ̀rọ̀ accident apá yìí ti ṣẹlẹ̀. Àtìgbà náà ìkíníyàn ò ti yọra wọn mọ́. Owó tí mò ń ná lé apá yìí kì í ṣe kéré ní owó. Ọ̀rọ̀ accident tí mò ń sọ yìí ẹ wò. Èmi nìkan ni Ọlọ́run ṣẹ́kù nínú gbogbo àtàwọn àna mọ́tò kìíní àti mọ́tò kejì tó forí gbára wọn níbi accident náà. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ àwọn èèyàn lọ́lọ́run fi dá ẹ̀mí mi sí.